nínú ìtàn ẹgbẹ̀rún mẹ́rin Júù ni ànábì mọ́mọ́ páì tó páì wọn bó ṣe máa ń páì wọn láyé àtijọ́ yẹn tó fi idà ẹ̀ tó fi páì wọn ànábì mọ́mọ́ wa kó wọn lẹ́rú ńgbà táwọn Júù ṣàyàrí pé àwọn ò ní bá ṣe ẹ̀sìn tó gbé wá ẹ̀ ó wá fún wọn ní àyè láti máa ṣẹ̀sìn wọn ṣùgbọ́n wá ní kó máa san owó jíìzì èmi ò mọ̀ tó ń jẹ́ jíìzì o àwọn èèyàn tí wá dẹ̀ máa ń sọ pé ìwà tí ó dáná fi ròyìn ànábì ṣùgbọ́n àwọn tó jẹ́ fámílì ànábì wọn ò fi nǹkan tó dá wọn ò fi ròyìn ẹ̀ ẹ má ṣì mí gbọ́ o mo fẹ́ kí ẹ̀yin mùsùlùmí ẹ bá mi sọ àwọn ibi tó wà nínú Koran tó ti fi ìwà yẹn ròyìn ànábì mọ́mọ́ ara ìwà tó tún sọ náà lọ sọ pé ànábì mọ́mọ́ pé ọmọ 56 ni pé wá fẹ́ ọmọ ọdún 6. òdodo ni pẹ́nìkan ò ní wà bí òjíṣẹ́ ńlá ìwà tó dáa jù ara ànábì là ó ti bá a èmi ò ní sọ̀rọ̀ láì lẹ́rìí tó gbámúsé ẹ ṣe sùúrù ohun tó dàbí ìwà tí ò dáa lọ́dọ̀ ti yín láyé ọjọ́ sí ohun tó dáa ni ẹjẹ́ àti bí àpẹẹrẹ ń tàǹsẹ̀ lákòókò yìí wò ná ẹjẹ́ àlè yìí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa gan àṣà tí wọ́n ń ṣe láyé ọjọ́ sí ṣé gbogbo ẹ̀ lálẹ́ tẹ̀lé lákòókò yìí ni bá a bá rí èèyàn tó yá mọ̀jẹ̀sí lábẹ́ ìkà ni wọ́n po nítọ̀hún báyìí ṣùgbọ́n láyé àwọn bàbá wa oge ṣíṣe ni wọ́n fi ń ṣe fọ́mọ àṣà ni wọ́n tún pè wọn alára àṣẹ sí tiwọn ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí nígbà tí wọ́n ń fọ́mọ ní mọ̀jẹ̀sí ìṣesí àwọn Roman gan ni kì í ṣe ṣesí ànábì òjíṣẹ́ ńlá nìkan bóbìnrin bá ti wà lọ́dún 10 lé díẹ̀ tàbí kó má tó bẹ́ẹ̀ ni wọ́n ń fọmọ fọ́kọ ọmọkùnrin a sì máa lé díẹ̀ lógún kó tó fẹ́yàwó ẹ lọ béèrè ìtàn bẹ́ẹ̀ ò bá mọ̀ àbí sànábì Muhammadu ní Jákọ́bù nínú bíbélì bí ọba kan ti jẹ nílẹ̀ Yorùbá ńgbà kan ó lọ́mọ kékeré nú ẹni tó fẹ́ láya ṣé ká ní tí ò dá lọ́ba tó jẹ tó ti lé lọ́gọ́rin ọdún tó fẹ́ mọ̀jẹ̀sí kékeré abẹ́fẹ́ sọ pé kì í ṣe Yorùbá mọ́ nì àwọn tẹ́ ẹ sọ de èèyàn ńlá ìbá ṣe wípé Yorùbá tètè mọ bí ẹ ṣe ń kọjá orí láyé ọjọ́ ni ẹ ò bá mọ̀ pé kánrin wọn ni wọ́n fẹ́ ní kékeré láya àṣírí wọn bò wọn ò tètè mọ̀wé ẹja amúgigélé báyìí ọ̀tá ẹni ò kì í pòdù ọ̀yà owó tẹ́ ẹ sọ wípé ànábì mọ̀ ń gbà lọ́wọ́ àwọn Júù owó wípé wọ́n ń bẹ nílùú mùsùlùmí bí mùsùlùmí bá sì ń san sàká tí wọ́n ń fowó sàká túlù ṣe tí wọ́n fi ń àwọn aláìní lọ́wọ́ èèyàn tí ò kí í ṣe mùsùlùmí ò lè san sàká owó tí wọ́n ní jísíà ìwọ náà tó wà nílùú òyìnbó tó kì í sóyìnbó sóòsán táàkì fúnjọba wọn ni èmi ò wá tún mọ ibi tẹ́ ẹ ti bá nínú ìtàn wípé ànábì máa ń fi dàpá wọn lórí kò sínú àdíìsì kò tún sínú kùránì ó wá béèrè àwọn ìwà tó jíṣẹ́ ńlá ní tó dáa wọ́n máa sọ pẹ̀lú àyà kùránì tó dúró tán lára àwà tó dáa tó yẹ kọ́mọnìyàn ní ni kó gbà fọlọ́run ọba tó dáa Quran 3:20 ni ó yẹ̀ wò ànábì jó níwà pẹ̀lẹ́pẹ̀ láwọn èèyàn Quran 3:159 ni ó yẹ̀ wò tọ́lọ́ ti ń jẹ́rìí ànábì gan wípé àánú ọlọ́run ọba rẹ̀ lójú ó rọ̀ níwà ọ̀rọ̀ àwọn ènìyàn tó múmú láyà rẹ̀ Quran 9:128 ló ti bẹ́lẹ̀ ń pàdé ó tún jẹ́ ní tó máa ń ṣàánú fáwọn èèyàn gidigidi Quran 9:128 tún lé léhùn Quran 7:158 ló sọ ní nígbàgbọ́ sọ́ba tó dáa ìwà àrẹ̀wò ló tún fẹ́ tó léhùn olùbẹ̀rù ọlọ́run ni Quran 10:15 ibẹ̀lẹ̀ ó tún ti bẹ́lẹ̀ ń pàdé aláàánú ló jẹ́ sí gbogbo àgbáyé ẹ wo Quran 21:107 ẹni tó tún sí gbọ́kànlé ní ẹ lọ wo Quran 44:18 àpẹẹrẹ tó dáa jù ń bẹ lára òjíṣẹ́ ńlá Kùránì orí 23 ẹsẹ̀ 21 ló tún ṣe léhùn náà èmi wá ń retí odù fá eléyìí tí ó sọ bí wà Ọ̀rúnmìlà ṣe rí wípé ó dáa níwà bóyá oríkì Ṣàngó kan ló sì sọ pé ó jó níwà re ẹ sọ oríkì Ògún tó ròyìn rẹ̀ bí èèyàn pàtàkì